ṣẹlẹ̀. No security operatives did not arrest pastor for supply logistics to bandits in Oyo State. Àti rí circulation tó ti ń lọ láti bí ọjọ́ bíi mélòó wípé ọwọ́ ìjọba Oyo State ó bá local pastor kan níbi tó ti fẹ́ lọ supply àwọn tó jẹ́ àwọn èèyàn wa gbé ní Oyo State recently wípé ó fẹ́ lọ supply wọn lóúnjẹ àti ammunition. Wọ́n ní kíní yẹn circulate látòrí Facebook káàkiri. Oyo State government ti bọ́ síta láti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀, wọ́n dẹ̀ ti debunk ẹ̀. Picture tẹ́ ẹ rí lábẹ́ kíní yẹn, nǹkan yẹn ṣẹlẹ̀ ní ilẹ̀ àwọn Igbo ní South East, ibẹ̀ ló ti ṣẹlẹ̀. Okay? A post circulating on Facebook claims that security forces in Oyo State have arrested a local pastor suspectedly acting as a key logistics supplier to the armed group responsible for the mass abduction of school children and teachers in the Orire local government area. The post, published by the Facebook page at Northern Nigeria Up, claims that the cleric used his status to smuggle weapons, ammunition, drugs, and Operation Nigeria through security checkpoints undetected. The post further notes that the report was read out during the What is Trending on Arise TV's morning show, anchored by OG Ope. Lára kan ṣá, Oyo State government ti bọ́ síta, wọ́n ní kò sí ọwọ́ agbófinró kankan tí ó mú pásítọ̀ kankan, kò dẹ̀ sí pásítọ̀ kankan tí wọ́n fura sí àbí tí wọ́n rò wípé ó lọ supply àwọn tó jẹ́ àwọn èèyàn wa gbé ní Oyo State nínú igbó Old Park Oyo àbí kílẹ̀ pé wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Ìgbà tán máa trace ibi tí news yẹn ti jáde, wọ́n rí wípé àwọn Northerner ni wọ́n ní page yẹn ní orí Facebook, àwọn ni wọ́n create kíní ẹ̀ tán wá so mọ́ Arise lẹ́yìn ẹsẹ̀ wípé Ojidika Oji Ope what is trending. Gbogbo wa la máa ń wò ní Arise tí bàbá àbàtì máa ń wà ńbẹ̀, brother wa Rufai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibẹ̀ ni ẹni yẹn sọ wípé wọ́n ti sọ, ṣùgbọ́n nígbà táwa ṣe findings náà, tẹ́mi ṣe findings níwọ̀n bá ti tèmi, ohun tí wọ́n gbé jáde ń bẹ̀rẹ̀ tẹ̀lé mi wá wò. Yoruba Nation activist Sunday Igboho is also making moves in Kogi State, touring communities on a familiarization mission ahead of planned forest operations across the southwest, having already announced that his security team is actively clearing Yoruba-speaking parts of Kogi and Kwara of terrorists and criminals. Clearance for Sunday! Osha! Osha! Igbo Osha! 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 Igbo Sama Sunday! Osha! Now, Dr. Abati, two different approaches to insecurity, one state, and the battle to rid Nigeria's forest of criminality is intensifying. I'd like your thoughts, to begin with Sunday Igboho. I mean, we have always called on, community-led approach to this sort of insecurity. I don't know what your thoughts are on his approach. Okay, let's start with Chief Sunday. Àlàyé láti ọ̀dọ̀ Ojidika Oji Ope. Bí bàbá àbàtì ṣe máa ń pè gbogbo wa la máa ń wo kíní yẹn, èmi dẹ̀ máa ń rí pé ó funny. And that our lovely sister, Oma smile, the way she smile when Baba Abati is praising her. Ojidika Oji Ope. I love it. Well done, guys. So, kí la wá sọ lọ, tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n sọ ń bibẹ̀ yẹn. Ẹ rí wípé kí ni iṣẹ́ tí Ìgbòho ń ṣe, òun ni everybody ń gbé. Kí ni mo wí? Iṣẹ́ tọ́mọ yín, Chief Sunday Adéyẹmọ Ìgbòho tó ṣe, òun náà ń gbé. Inú ilé ọ́ní ilé ẹdìyẹ kò tí níyì àbí tí ẹ̀yin Yorùbá tí mo ti wá mọ̀ pé àwa ta jójú lówó ọmọkọ Yorùbá, àwa rí gudugudu méje níwọ̀n ibi tí agbára ẹ gbé mọ́, tí ò ń ṣe, tí ò dẹ̀ ṣe wípé ó ń ṣe láṣẹ hàn wípé ẹ rí mi o, ẹ ṣe gbá ẹ ṣàwo o. Gbogbo wa là ń rí iṣẹ́ ìwọ̀nba tó ń ṣe, ó dẹ̀ tẹ́ wa lọ́rùn. Ẹ bá pè ní content creator, ẹ bá ní service ló ṣe kó tó báwọn kẹ́ máa ṣe, òun lẹ ti rí. Àwọn media houses in Nigeria tí wọ́n máa ń gbé gbogbo news nǹkan tó ṣẹlẹ̀ láàrin Nigeria ń bẹ̀, originally lára wọn ló gbé òun lè láti Arise. Tí ó bá jẹ́ pé irọ́ ni Ìgbòho ń pa tí ò ṣe nǹkan kan, ẹ ní rí kí wọ́n jókòó kí wọ́n tébù ọ̀rọ̀ ẹ̀ kó máa sọ.
wọ́n ránṣẹ́ pé Ìgbòho ní Kogi wọ́n ní kó wá òde Kogi gbogbo ibi tán ti pè pátápátá ló ń lọ díẹ̀díẹ̀ níwọ̀n bátágbára ẹ̀ gbé òun náà ni wà tí èmi dẹ̀ ń rí tí wọ́n ń sọ yẹn ẹ má jẹ́ ká pẹ̀ lọ́bọ̀ jáwúra ẹ má jẹ́ á pẹ̀ lọ́bọ̀ jáwúra gbogbo nǹkan tó wà ńlẹ̀ èmi á bẹ̀ máa rọ̀ ẹ́ ìwọ tí o bá lísì sí analysis Mr Wisdom tí ó ṣe lórí bí wọ́n ṣe wọ inú igbó Old Park Ọ̀yọ́ tí wọ́n dé attack wọn àti gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ẹ rí wípé ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ kò sí àní-àní bẹ̀ and this is the only thing tí a need láti fi support Ìrù Ẹkùn iṣẹ́ tí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ń ṣe ó tó torí kò sí àyọdànù kúrò ńbẹ̀ ṣe rí iṣẹ́ yẹn ti tó níwọ̀nba tó yẹ a need láti ṣe máa pa irọ́ tí nǹkan tí ò sí ká máa fi mọ́ torí ẹ ní irọ́ tíntínní tá bá hàdì mọ́ original iṣẹ́ tí Ìgbòho bá ṣe níbi tí ọ̀rọ̀ dé dúró sìn ọṣẹ ló máa fún ó máa sọ di rádaràda á rọ́bìṣì original iṣẹ́ tó ń ṣe torí ẹ ni mo ṣe ń bẹ gbogbo mídíà ẹ má jẹ́ ká wo tara wa àlè jókòó sí comfort zone wa kí ọmọkùnrin yẹn kó lọ máa fàyà rọ́kú nígbà tí wọ́n yin àwọn boys wọn níbọn tó bá jẹ́ òun náà kọjú ìbọn sí tàbọ̀ tó bá mú ọ̀tá ẹ̀ kí la fẹ́ ṣe ẹ má jẹ́ ká torí pé àǹfààní táwa fẹ́ gé níbẹ̀ ká torí ẹ̀ ká bá ṣe jẹ́ mẹ́ni lẹ́ni lọ́wọ́ nǹkan tó bá ti ṣe tẹ́ ẹ rí jẹ́ níwùlì òun ni kẹsàn oúnjẹ ní Ìrù Ẹkùn media tó wà fún Ìrù Ẹkùn media mi ò sọ wípé àwọn media tá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ní kálukú ti sọ̀rọ̀ Ìgbòho kò síbi tó gbà kàn mí tí mo sọ wípé anybody má sọ̀rọ̀ Ìgbòho ohun tí à ń sọ ni wípé nǹkan tí iṣẹ́ tí Ìgbòho bá ṣe nísìn òun ni kẹ́ jẹ́ ká sọ ẹ má hàdì mọ́ iṣẹ́ Ìgbòho nísìn kò nídìí propaganda àfi tẹ́ bá fẹ́ ba iṣẹ́ ẹ̀ jẹ́ any media tẹ́ bá ti rí ádà tó ti ń sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó bá ti ń hàdì mọ́ iṣẹ́ tí Ìgbòho ṣe nísìn tó lọ mú nǹkan tí ò ṣe tó ń bọ́ síta tó sọ pé ó ṣe kẹ́ ẹ ti mọ̀ pé lára àwọn tí wọ́n recruit fún ọ̀tá ẹ̀ tó fojú jọ rẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ Ìrù Ẹkùn media team tí èmi tí mo máa head ẹ̀ tá a ti ń recruit àwọn èèyàn àwọn ò tako any media kọ́kọ́ àti family Ìgbòho tó jẹ́ media àti any other person tó ti jẹ́ media tipẹ́tipẹ́ anybody ṣiṣẹ́ ẹ̀ lọ ṣùgbọ́n yíṣẹ́ ohun tí ṣe fi Ìgbòho láwọn ò fẹ́ ohun tí iṣẹ́ tó bá ṣe òun ní kẹsàn ẹ má yọ kúrò kẹsì má hard irọ́ mọ́ wọn ò fẹ́ irọ́ àdẹ̀fẹ́ situation tó máa fi tí media máa ṣe oríṣiríṣi bó ṣe wù wọ́n tí wọ́n á bà iṣẹ́ ọkùnrin yẹn jẹ́ àfẹ́ situation tó jẹ́ pé oníkálùkù á kàn bọ́ síta gẹ́gẹ́ bí Yorùbá nation á kàn máa sọ nǹkan tí ò rí àtẹ̀yí tó rí á da gbogbo ẹ̀rú mọ́ra wọn tá a fi máa gbógun ti ọmọkùnrin yẹn àwọn wo ni Ọlọ́run ti gbéṣẹ́ fún àwọn tọ́lọ́run gbéṣẹ́ fún láti tún máa polongo Ìgbòho yàtọ̀ fún àwa tá dúró tí originally ẹ kúkú ti mọ gbogbo bó ṣe ń lọ ìyẹn ni mo fi ń bẹ̀ wá èmi ò sọ pé dandan any media kọ́kọ́ kó wá under mi o láíláí èmi gan ò tiẹ̀ fẹ́ wèrè ní sàkání mi ìfẹ́ àwọn òsì ènìyàn I need àwọn tí ọ̀rọ̀ yé tí wọ́n dẹ̀ ready láti ṣiṣẹ́ mi ní time fún ẹjọ́ rírò mi ní time fún ọ̀tẹ̀ àbòsí I am a one way person ìwọ tó bá like àbòsí ọ̀tẹ̀ jókòó ara ẹ̀ sí ibi tó wà lórí ọ̀rọ̀ media Ìrù Ẹkùn èmi dára ni mo head ẹ̀ òun ló dẹ̀ ti gbọ́ lónìí yẹn Chief Ìgbòho ló fi mí head ẹ̀ àwa dẹ̀ máa ṣiṣẹ́ fún wọn ní láìpẹ́ láì jìnnà a máa tó create YouTube channel wọn tá bá ti recruit àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló ti pè tá bá ti ṣe gbogbo kìíní yẹn tán ẹ máa rí wa one after the other bá ṣe máa ṣe ìyẹn ò di any other media lọ́wọ́ ṣùgbọ́n ìwọ media tó bá ti máa dá sọ́rọ̀ Ìgbòho make sure wípé nǹkan tí Ìgbòho ṣe gẹ́lẹ́ òun ni kò ṣe lálàyé má fi rọ́kùn o ò bá wà labroad ò bá wà láfíríkà kò kàn èmi o mo dẹ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú lọ́ọ̀yà Ìgbòho wàá gba court letter o wàá jẹ gbá o kò jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni orí ọ̀rọ̀ ti irọ́ tí wọ́n pa ṣé ó ti ń yé wa báyìí ẹ ti mọ̀ wípé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tún tẹ̀lé mi kó wá wo fídíò yìí. We're trying to give hope, and to start akara business doesn't take a lot of money. To start roasting corn, or somebody even said about grant, you see they're saying that kuli doesn't take much. We didn't give them a loan, we gave it to them as a grant. So we've encouraged Nigerians as best as we could. What is within our hands, I have given, and I keep giving, and those are the things we've done. I remember giving for TB, when I heard there's so much TB cases, I gave 2 billion. To breast cancer, I gave 1 billion. To food malnutrition, I gave 500 million. So those are the things we've been doing, and making sure we can make sure that whatever this government is trying to do, that it will see the light of the day.
So in Agric we've done, in social investment we have, in education we've given a little bit of scholarship, ICT training, and with NIDA. So, and all those are things, and we are still open, still want to do more. The narrative has really changed, has changed to challenge the average man. Whereas the average man is supposed to have hope. So I like the idea that Mr. President said, this is the renewed hope agenda. We have to renew our hope. And that's how we renew our hope, you know. And that's what I have to tell Nigerians. Thank you very much. They don't give up. Just keep. We're a very proud nation. No be our mama be this no be our mama osuma be yagba no be our mama ojina sabi amo no be our mama be this mama wo ló máa sọ wípé komo wa máa ṣòwò kulikuli lásìkò tá wà tó pè ní renewed hope mama Remi Tinubu mo de tin sọ kíni tipẹ́tipẹ́ ẹ̀yin family Tinubu ẹ wà okay lọ títí o ẹ̀yin tí ẹ dẹ̀ jẹ́ ìyàwó gómìnà àná senator àná minister àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀lé mọ̀mọ́ Tinubu kiri ọ̀tá mọ̀mọ́ Remi Tinubu ni yín o àbí kẹ̀bí àwọn people yẹn dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbọ́ràn ni o torí ẹ jókòó kẹgbàláyé mi ẹ̀yin èèyàn mi kí ló dé tí mọ̀mọ́ Remi Tinubu gbogbo àtẹ̀tẹ̀ bá ti lọ ló máa mú họ́wùhọ́wù dání ẹ lọ́rọ̀ rẹ lẹ́nu jàùjàù yín ti pọ̀ jù ẹ rárá fi balẹ̀ ẹ jọ̀ọ́ ṣé ẹ ní protocol ẹ ní PA ẹ ní everything tá máa fi sọ fún yín pé okay o àti ìjọ Wednesday o Èkìtì ló bọ́ sí o ti Sunday o Lagos ni o Togun ni o nǹkan bẹ́ẹ̀ lẹ́dẹ̀ fẹ́ lọ sọ̀rọ̀ lé lórí kí wọ́n ti bá yín draft ọ̀rọ̀ tẹ́ máa sọ torí ọ̀rọ̀ rẹ̀ ò sí lẹ́nu yín ẹ̀ mọ̀yàn advice ẹ̀ mọ̀ kankan wí ẹ̀ ní good presentation ẹ wá ń disgrace àwa abiyamọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ represent ṣe rí bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo àgbáyé kọ́ máa point accused finger kọ́ máa point ẹ̀ sáwà ọmọ Yorùbá obìnrin Yorùbá ṣe rí bẹ́ẹ̀ ṣe ń disgrace ara yín tẹ́ fẹ́ máa fi rẹ́ wa lára àbí kí ló máa ṣe woman yìí náà kí ló máa ṣe first lady ṣe wẹ́rẹ́ yẹ yín báyìí sìn àrá náà fi ń wá yín kiri you see your life outside àrá lókù tó fi ń wá yín báyìí sìn tó ń dànù ní kó fáyà yín dànù pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ you are always off kò sọ́jọ́ tẹ́ sọ̀rọ̀ tó gbádùn tó jáde bẹ́ẹ̀ ń ṣe náà jàùjàù ní ọ̀rọ̀ iná ara yín ò balẹ̀ ẹ mọ nǹkan tó yẹ kẹ́ wí lásìkò tó yẹ kẹ́ sọ kan does that mean pé gbogbo àwọn obìnrin tó tẹ̀lé yín wọn léèyàn kankan níta tó lè máa bá wọn finú fídò kó máa wo nǹkan tó ṣẹlẹ̀ kó máa pass information sí wọn káwọn kan máa sọ́dọ̀ títí yín kí ló fa kúlíkúlí kí ló fa renewed hope kúlíkúlí àtàkàrà ní 2026 tẹ́ fẹ́ gba ìbò lọ́wọ́ wọn ní 2027 ní February how many months to go bàbá Tinubu ẹ mú ìyàwó yín so níbi tá a bá dé yìí bàbá màmá Remi Tinubu máa bójú ìjọba yín jẹ́ o á bójú ìbò yín jẹ́ election yín á dojúrú ní next year yìí o tó bá jẹ́ pé ọ̀rọ̀ òfò àtàdánù tí mọ̀mọ́ fẹ́ máa sọ káàkiri àgbáyé lélẹ̀ áyì máa lẹ́yìn ló kò pa ọ ọ̀nà tí fara wa yín sí okay irú ọ̀rọ̀ òfò àtàdánù lẹ́yìn àti bàbá Tinubu tẹ́lẹ̀ promise Nigerians ní renewed hope ẹlẹ́ promise wa gbogbo nǹkan tó wà láyé tí ó jẹ́ new thing tó easy táwọn youth tó lè benefit from it rí kankan àwa wíta ẹ wá bẹ̀rẹ̀ ẹjọ́ òfò àtàdánù ẹ kó 1 billion fún bí ẹ dá 1 billion bẹ́ẹ̀ yẹn ẹ fún wọn 2 billion gbogbo owó tẹ wá kà sílẹ̀ ibo lẹ ti rí traces ẹ̀ because gbogbo owó tẹ̀ ń kó sílẹ̀ káàkiri eye service ò jẹ́ kẹ́ ríran àwọn ibi tó yẹ kẹ́ ná owó yẹn sí tán máa gbé jáde tí wọ́n jáde wípé àmọ́ Remi Tinubu àwọn náà ṣe lé báyìí fún wa o ìwọ̀nba tó nínú nǹkan ní nǹkan o wọ́n yọ wọ́ sí wa o wọ́n ṣe báyìí fún wa o lọ bẹ̀ àwọn màmá Ajímọ̀bí ìyàwó Ajímọ̀bí ànáǹkó ìyàwó mínísítà sínétọ̀ tẹ́ ń kó káàkiri ẹ̀ ń kówó fún wọn àwọn èèyàn wọn náà lọ ń kówó fún kò sára ìlú kọ̀ọ̀kan tó gbádùn yín kò sí anybody kò sí sẹ́ẹ̀tì obìnrin kan tán lè kó jọ lé ní mọ̀mọ́ Tinubu ẹ̀kan wà ṣá ẹ̀kan ń kulẹ̀ kiri ni kò sí anybody èèyàn wo lẹ́rí tó wẹ́fà bọ́ síta láti gbà tẹ́ ti jọba tẹ́ ti wà lórí ìjọba àtọkọ yín tó sọ wípé látọ̀dọ̀ mọ̀mọ́ Remi Tinubu o a jẹ ìgbádùn kan báyìí o wọ́n empower ní nǹkan báyìí irọ́ fún because wrong people àwọn mẹ̀kúnnù tó yẹ kẹ́ channel nǹkan sí lórí tán gbé iṣẹ́ yín yọ ṣe bẹ́ẹ̀ fojú pa gbogbo wa rẹ́ ni ẹnu ẹlẹ́wà yẹn ẹ̀rí pọ́n ti fara wa yín àrà lókù tó máa san pa yín báyìí òun lókù tán èmi kọ́ mo sọ o ẹ wá gbọ́ èmi kọ́ mo sọ o don't come for me o orí ìsìn ni ẹ máa ní kinní kan wọ́n ní with absolutely no due respect Remi thunder fire you
Oh, while other nations are creating spaces and infrastructure to develop their people for this rapidly technologically advancing world, you want us to sell kuli and the otondos behind you are nodding their greedy necks. I can't express how much I despise you people. DJ Swish, oní kulikuli àtàkàrà, àkàrà tí kulikuli wọ́n ní ká fàyà tí ná, ká lọ máa tàkàrà lẹ́gbẹ̀ẹ́ títì. O, gbogbo ẹ̀yin YouTube mi, ibi tí renewed hope bàbá Tinubu pbat tí ìyàwó wọn padà lẹ́rí ẹ̀ mọ́ lélẹ́yìí o. Renewed hope bàbá Tinubu ti forí sòkúta o, ó ti catch fire. Wọ́n ní ìwọ BSc holder, PhD gbogbo ẹ̀. Wọ́n ní ẹ lọ kó certificate yín, ìyẹn certificate ẹ má ti ẹ̀ bọ́dà pé òun wáṣẹ́ lọ gbé jù síbì kan. Wọ́n ní ó lọ kọ́ṣẹ́ kúlíkúlí yín. Wọ́n ní ó lọ máa dín àkàrà kó máa hàn kí ẹ kiri. That is the renewed hope látọ̀dọ̀ pbat. Bàbá Tinubu, ẹ jẹ́ má jẹ́ kí mọ̀mọ́ rẹ̀ mi kó jáde mọ́. Àbíkẹ́ tán bá máa lọ ṣaṣojú yín bọ́n ṣe lọ káàkiri. Ẹ máa draft ọ̀rọ̀ tán máa sọ so that wọ́n á máa kà á kán má fi tí wọn kún. Torí tẹ́ bá ṣí wọn lẹ̀ báyẹn ṣe lọ yìí, ìjọba yín ti catch fire. Lẹ́yìn tẹ́ ní ìdìbò wọn ní February, how many months to go? Lẹ́wọ́n polongo kúlíkúlí àtàkàrà. Okay, well play. Ẹ dẹ̀ fẹ́ ìbò wọn. Mọ̀mọ́ rẹ̀ mi, ọ̀rọ̀ yìí ò yé yín. Ara yín ẹ̀ rárá fi balẹ̀. Ó dẹ̀ pé mo ti sọ fún yín láìmọye ìgbà pé gbogbo àwọn tẹ́ kó rọra ọ̀tá yín ni wọ́n. Ẹ change ọwọ́, ẹ lè employ wa àwa ṣiṣẹ́ àásòótọ́ fún yín. Ẹ need the good adviser. Ẹ ránṣẹ́ sí wa láti abroad ká lè máa advice yín tẹ́ bá fẹ́ ìbínú. Àrá náà ti fi ń wá yín ẹjọ́ ẹ̀yìn yẹn wá. Wọ́n ní tó bá rán àrá sí yàn, thunder, àbẹ̀ṣẹ́ àgbọ̀tán ní thunder sìn. Mo dẹ̀ gbọ́ wọ́n ní àrá, wọ́n ní tó bá ti fún ládírẹ́sì ibi tán rán lọ, ó mojú ó má dírẹ́sì ká. Ẹjọ́ ṣe wọ́n máa tún fún píṣọ̀ náà. Wọ́n náà máa ti describe bẹ́ni yẹn ṣe rí according to bí mo ṣe gbọ́ at address. Ọba ti ẹ̀ fún wọn ní àdírẹ́sì Aso Villa. Ẹgbẹ́ mọ̀mọ́ rẹ̀ mi pamọ́ torí thunder ti ń wá wọn o, àrá ti ń wá wọn o. Èyí kó má lọ láàyà mọ̀mọ́. Àwọn ọmọ Nàìjíríà YouTube rárá fi balẹ̀ o. Ẹ ti yára fi thunder wá mọ̀mọ́. Ọ̀rọ̀ ẹni wọn gan wọ́ ti thunder. Thunder is a thunder. Ẹjọ́ tá bá pààrọ̀ mọ̀mọ́ rẹ̀ mi ẹ jẹ́ kúrò l'Aso Villa. Ẹ pààrọ̀ àdírẹ́sì torí àrá tó ń bọ̀. Ṣùgbọ́n wọ́n ní wọ́n máa ti describe bẹ́ẹ̀ ṣe rí kán má lọ fún àrá yẹn ní picture yín àbí ká kọ́ lójú mọ̀mọ́ ní àbí ká kọ́ lójú mọ̀mọ́ nítorí mi ò gbọ́ ibi tó ti sọ pé first lady kú sórí oyè o. Ẹ wo bàbá Ọbásanjọ́. Ẹ wo ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ mọ̀mọ́ ẹ̀yin náà ẹ sinmi ẹ máa ṣe exercise ẹ máa ṣe rehearsal sorry ẹ máa rehearsal ọ̀rọ̀ tẹ máa sọ kẹ́ tó bọ́ sí gbòòrò kẹ́ tó wíwìkúwì kẹ́ tó fọ̀fọ̀kúfọ̀ kí Nàìjíríà tó jẹ́ òkun ẹ̀mí yín èwo làkàrà ti kúlíkúlí náà ọ̀rọ̀ yìí nínú renewed hope. Ojúgbà mi ti fún yín ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi. Lórí ọ̀rọ̀ insecurity Nigerian police force wọn kájú ẹ̀ but ẹ wo bọ́n ṣe wà handicapped. Institution kan wà ní Nigerian police force tí wọ́n pè ní MOPOS. Àwọn adigbolujà tí ìjọba àpapọ̀ bá fún wọn ní agbára tó yẹ kó fún wọn irú tí Ìbà Gani Adams ń béèrè wọn aṣojú iṣẹ́ yẹn dojú òṣùwọ̀n. Bẹ́ẹ̀ náà ni Nigerian Army in West Africa kini in Africa as a whole. Nigerian Army is one of the best in Africa and is one of the best in the world. But lórí ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ támọ̀ pé àwọn alágbára kan wà lórí ọ̀rọ̀ insecurity wọn fún wọn ní àṣẹ láti operate bó ṣe yẹ kó operate. Nigerian military tó ń bá kojú àwọn agbésùnmọ̀mí under 1 week bó ṣe yẹ kó jàjà yẹn bí bàbá Tinubu ṣe sọ pé tí wọn bá tètè gbé àwọn agbésùnmọ̀mí ò bá tètè gbé sọ agbéjọmọ wọn sìn wọn máa fẹ́ full force of the state tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà láti tẹ́lẹ̀ ni wọn bí aláya kidnappers kan àbí àwọn terrorists kan láti ṣe ọṣẹ́ nílẹ̀ Yorùbá ìyẹn náà tún wà bẹ́ẹ̀. Nigerian DSS wọn kojú òṣùwọ̀n láti kojú kínní. Nigerian Air Force Nigerian Navy àwọn NDDC wà ń bẹ̀ wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ yẹn. Ṣẹ́rí nǹkan tí mo wá ń fi tara yín sọ̀rọ̀ ni wípé ó ṣe wá jẹ́ pé individual kan tí ò ní àǹkàlì tí ò ní ọpọlọ rí ìyẹn Sunday Igboho lẹ́wọ́ fẹ́ gbé o ọ̀rọ̀ security lẹ́yọ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé content creator ni bọ̀bọ̀ yìí.
irú àwọn alágbára tó wà ní ọwọ́ Ìbà Gani Adams ogun lọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá wọn ò dẹ̀ sọ pé àwọn fẹ́ dá ṣe kíni bí Ìgbòho ṣe ajá ìkí ẹ̀ ó ṣe content creator wọ́n sọ pé àwọn fẹ́ bá àwọn security agencies ilẹ̀ Nàìjíríà ṣiṣẹ́ láti complement effort wọn bọ́tì nǹkan tí Ìgbòho wà after ni pé bó ṣe fẹ́ jó nìkan gbogbo àwọn ẹgbẹ́ tó fún ní ògo tó fi ń gbògo pẹ̀lú gbogbo ògùn kìkì tó ń ṣe gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ ló ti tẹ̀rì pàtàwọ̀ ò ní dákẹ́ àwọn ò ní gbà fún ẹ Sunday Igboho ó ní balẹ̀ ẹyẹlẹ Yorùbá jẹ́ fún wa ìwọ àbáláàrú ẹ ó yàwèrè ni. tí ibi tí Ìbà Gani Adams bá dúró sí tó bá ń pàṣẹ wọn bí aláya èrè kò sọ̀rọ̀ àwọn ọmọ ogun wà nílẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ yẹ gbogbo ètò lọ ṣe ní ọ̀nà gbóni tó gbé fídíò jáde tó ń interrogate ọmọ kékeré kan ọmọ Fúlàní kékeré kan ẹ̀yin mélòó lọ síbẹ̀ tẹ́ bá pọ̀ ń bẹ̀ lẹ pé 30 tẹ́ bá pọ̀ jù squad ti ẹnìyẹn tó pé tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ńlẹ̀ Yorùbá kò ní yẹ pẹ̀lú wàhálà tó ń dálẹ̀ ńlẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Igboho yìí ò ní jèrè. sórí àwa yìí àwa bá lábẹ́ Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ibi tí irú àwa ìbá dé ìtàkàrà pọ́nkan tí wàá bá jẹ̀kọ́ dé wọn bíjà láyà èrè. gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi ààrẹ kì í ṣọ̀lẹ. ọ̀rọ̀ security ta involve tí a gbà kúrúbà lọ́wọ́ àwọn security agencies ó wà lára nǹkan tó bà orúkọ OPC jẹ́. so jẹ̀yàrí olóògbọ́n ta ni tíṣà ẹ àwọn ìyá tá a ti jẹ síwájú òun ló ń ká ìjọba báyìí ìwọ tó bá tún tọ́fẹ́ kí láàrẹ ṣe mà nára àwọn tọ́rọ kan wá ti wá ní ìmí tó bá ti ń sọ́dù àájá a máa fi inú ṣépè fún tó rọ́rọ̀ pé tó bá ṣe wàhálà ní láì gbàṣẹ lọ́wọ́ governors tí yóò wá máa tì àwọn máa kó máàmù gàdí ní lọ́wọ́ òun wá Yorùbá bà láìpọ̀ yẹn ń tìyàn lé detention kó wọn máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́ Yorùbá wọ́n mọ̀ pé kí ní yóò ṣe o wọ́n fẹ́ tì ẹ́ sí wàá rò báwọn tó tì ẹ́ sí ni wọ́n dìfẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ kó há ni. And those who did not have the knowledge of history did not know how the constitution of Nigeria is being run. It was a killer. All the security architecture of state belong to state and federal government. You can't just intrude to it without the approval or the consent of the governors. You can handle the security of a street landlord association. Street. But when you are talking of a serious operation in the state, if you don't have good relationship with the governor, if the governor did not agree with you, you will be in trouble. Gbogbo èèyàn mọ̀ pé láti bẹ̀rẹ̀ ayé mi, ààrẹ kì í ṣọ̀lẹ. Mi ò dẹ̀ lẹ́rù èèyàn jù jọ náà lọ. Kò dẹ̀ sí nǹkan tó ń pọ̀ lókè dẹ̀. Ṣùgbọ́n ẹni tí yóò wá máa tì, wọ́n máa kó máàmù gàdí ní lọ́wọ́ òun wá. Yorùbá bà láìpọ̀ yẹn ń tìyàn lé detention kó wọn máa kí ẹ̀ wá ní pẹ̀lẹ́. Yorùbá wọ́n mọ̀ pé kí ní yóò ṣe o wọ́n fẹ́ tì ẹ́ sí wàá rò báwọn tó tì ẹ́ sí ni wọ́n dìfẹ́ ẹni pọ̀pọ̀ bẹ́ẹ̀ kó há ni. rèé o ìjà ìlara rèé o ó dẹ̀ sọ ò bó ṣe múra kankan o ó lóun fi ìtara sọ̀rọ̀ àwa náà ti mọ̀ ìpara ti níyín gan ni Gani gan ti dò Gani tó fún ẹfẹ tó báyìí kó tó di February tí Ìgbòho gba freedom yí ọrùn Gani mà ti ń dàbí ti tèmi báyìí bó ti ẹ̀jẹ̀ pàwọ́ mẹ́tẹ́ ní station wa ni àgbà ti dé nídìí àìsàn káìsàn kankan we eat healthy food Gani ọrùn Gani ti ń gùn lọ́rùn tó fẹ́ tó báyìí kí ni Ìgbòho gba freedom February báyìí àti February Gani ò mà sùn kó sùn kó hanrun mọ́ oúnjẹ go sọ̀kalẹ̀ òkèlè go lọ bó ṣe ń lọ meeting from meeting àṣedòru round the clock hi ìyá brother mi I can feel your pain
àbí èèyàn ọmọ kóòtù ajíire Yorùbá original ṣé ẹ fi pain Gani àtàwọn ọmọọṣẹ́ mi we dey feel your pain ṣùgbọ́n kò sí nǹkan tá a rí ṣe sí ni how I wish pé a lè rí nǹkan ṣe sí fún yín àbá ṣe é ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ Ìgbòho kọ́ ló yẹ kẹ́ fi kanra mọ́ ẹ padà lọ pé Gani ẹ̀yin tí Gani bá lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ fi sáàárín ẹni kó jẹ́wọ́ fún yín kí ni ibi problem orísun problem Gani mọ solution to the problem tó fi yín rúgbó torí wọ́n ti minus gbogbo yín báyìí mo like ẹ ò jẹ́wọ́ o ní ìkanra ló fi ń sọ̀rọ̀ àwa náà dẹ̀ ti rí para ti kan yín ó ti bọ́ sí kanra náà tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni Ìjẹ̀ṣà fọ ní ọlọ́ni ọ̀nìyàn lánìyàn ẹ mọ̀ gbà mí o Ìgbòho mà kó àwọn ìwọ̀nba títí ẹ̀ tá ń ṣó náà bíntín náà tá ń ṣó kẹ́nu kó yín kún ẹnu kọ́ ni òun kọ́ lẹ́ wa wọ́n rọra wọnú igbó lọ wọ́n dẹ̀ rọra ń ṣèwọ̀nba tó lè ṣe kẹ́dẹ̀ máa wá wo Ọ̀yọ́ state ni Ìgbòho máa ń lọ tá à ń rí wọ́n dẹ̀ ń ṣe fídíò yẹn díẹ̀díẹ̀ ok ìgbà tán lọ sí Kogi táwọn ti Kogi pè wọ́n náà wọ́n ṣe fídíò díẹ̀díẹ̀ ibo ni Ìgbòho ti wá di content creator ibo ni Ìgbòho ti di content creator torí àwọn pípù yìí náà ṣe bẹ́ẹ̀ yan ọmọ Gani ṣe bẹ́ẹ̀ ń ṣe fídíò abẹ́yìn ò rí fídíò wọn ni ní Kwara ní gbogbo ẹ̀ tó máa ní ẹ kúrò mẹ́yẹ àwọn abẹ́yìn ò rí fídíò tó gbé sọ́ọ̀lá ẹ̀ àwọn ti rescue àwọn méjì o ó kò jẹ́ pé Fúlàní tó jí wọn gbé ó ti sá lọ mọ́ wọn lọ́wọ́ ni àwọn èèyàn dẹ̀ ń bẹ̀rẹ̀ part 2 so content lẹ́yìn náà ń ṣe àjẹ́ wípé content kan jù kan lọ nìyẹn original content ní ti Ìgbòho fake content ní ti yín gbogbo ìwọ̀nba content tẹ́ ṣe ayé tún kẹ̀yìn sí ẹ wá kúkú fìkanra mọ́gbò tẹ́ bá wá ní content creator ní Ìgbòho ẹ fi ilẹ̀ ẹjọ́ máa ṣe content ẹ̀ ṣe bójoojúmọ́ lẹ́yìn náà ń ṣe fídíò títí yín ẹ máa tún wá gbọ́ lẹ́nu wọn bí Gani ṣe mọ́ bóyá market òun lọ́mọ ogun 10 million tó bá gbé iṣẹ́ fóun tó bá ṣígun fóun Aláàfin dẹ̀ ṣígun fún wọn torí ipò Aláàfin yẹn òun ló fi jẹ generalismus tó pe rẹ̀ ipò yẹn dẹ̀ ṣí ilẹ̀ ní last month pé a ti yọ̀ǹda ó yá lọ protect àwọn èèyàn Gani ṣe tíbẹ̀ ni pé kò gbọ́ pa àbí ṣóṣe ìkankan dè ní ilé ni kẹbí gbogbo mídíà pariwo wọ́n ti ṣígun Gani wọgbó lọ Gani lọ ṣe nǹkan tó yẹ ó ṣe gé àrí nǹkan kan Gani yà tilẹ̀kùn mọ́ rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ ṣùgbọ́n tó bá gbọ́ fídíò yìí dáadáa wàá gbọ́rọ̀ lẹ́nu Gani ó lé àwa Yorùbá àdá ó láláì dá ló pọ̀ jónú wa ó la mọ̀yán tì ó la máa tí tó fi máa kọ́ kí ni máa mu gàrí tá fi kó sí lọ́wọ́ ó ń sọ̀rọ̀ with experience ó mọ̀ ṣe o Gani rántí ìyá orin awó bá kó sí lẹ́nu Gani rántí okó ìgbàgbé Gani okó ìgbàgbé àdùbí ìgè ọ̀wọ́yùn wọ́sẹ̀ àtẹsẹ̀ bí òkọ́ mi nù mọ̀mọ́ ẹ̀kọ́ mi nù bàbá náà kò rányàn Gani rántí ìgbà tó kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ àti sí lẹ́sẹ̀ píṣọ̀ yẹn bó bá ìwà jáde àwọn bọ́ìsì ẹ̀ náà sẹ̀ǹdì ẹ̀ síbi pé ṣé mo rántí ìgbà tó kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sí ẹ lọ́wọ́ ẹ ṣe ń jàre ó rántí ni nǹkan tójú ẹ rí ó ní wá máa kí ẹ ń bibẹ̀ bóyá ṣe fún ẹyẹn náà wọn ti ẹ̀ fi kú lè wọ̀ èyí tó wọ̀ sí ju ti ṣẹkẹ́ṣẹkẹ̀ owó ẹ̀ òun náà fi ṣe fọ́mọdé yẹn mọ̀ mo ní Ìgbòho kú èwo ewu iná kì í pa àwòdì òkú ewu ọmọdé yẹ mọ òkú ewu ewu iná kì í pa àwòdì òkú ewu Gani oní Ìgbòho fẹ́ kó jó òun nìkan ẹjọ́ torí Ọlọ́run níbi ilẹ̀ Yorùbá ṣe fẹ̀ tó fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀ tó bí gbogbo ilẹ̀ Yorùbá ní South West a ní Lagos State a ní Kogi State part of Kogi is part of Yoruba part of Kwara is part of Yoruba a ní Ogun State a ní Ọ̀yọ́ State Ondo gbẹ̀yìn Èkìtì mbẹ̀mbẹ̀ ẹ wá wo gbogbo ibi tí mo kà yẹn ibo mélòó ní Ìgbòho wá tí ìdè ṣó ìkọjá Ọ̀yọ́ níbi tó forí ẹ̀ sọlẹ̀ sí ìní ṣebí Gani ó lọ sí ìlú ẹlẹ́nu ọjọ́ mẹ́ta ó lọ ṣọdún òkúta ń bẹ̀ jọ kí ló dé tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ àbò fẹ́ sọ wípé wọ́n ń gbéyàn ókè Gani ibi tá a bá dé ṣó rí gbogbo ẹjọ́ tó ń rò yìí
àmọ́ ni kò wá rẹ̀ ràn wá rojọ́ kú Gani wá rojọ́ kú ibi tọ́rọ̀ attention ti mú Gani o ẹ̀yin tẹ́ máa dúró ti Gani ibi tó ti máa ń sọ̀rọ̀ ẹ ní láti gbé ambulance sẹ́yìn ẹ o ẹ̀yin fẹsẹ̀ èdè ẹ máa dúró ti o torí ibi tó ti sọ̀rọ̀ ẹ kàn rí tí Gani á máa lọ sẹ́yìn ká ẹ lè tètè rán ní o tẹ́ ẹ bá fi lè dúró tí Gani fi lè lọlẹ̀ tó ṣe lẹ́ni rẹ bá lọ lẹ́ni rẹ bá lọ wọ́n adẹ̀kúkú ti gbọ́ ní ìwé inú kíní gbogbo ẹ̀ wọ́n ní àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò gan ọ̀hún pẹ́ tó bí Gani ṣe pẹ́ yìí tó já sí wípé kíní yẹn ń jà rìnrìn lórí Gani ni o Gani ló lóun ò fẹ́ kú ó lẹ́yìn Yorùbá ò ṣe é jà fún ó ní òun ò dẹ̀ rẹ́dí àti kú ẹ máa ń tìyàn Gani náà ló tún sọ wípé tí gómìnà bá dá sóhun kò sọ pé ọba mọ́ báyìí kò ní kán ṣígun gbà tá láàfin ti ṣígun tí òrógun jà ó tún ní gómìnà ni ó ní tí gómìnà bá ti ṣígun fóun ìkanra tẹ́ wá tẹ̀ fi mọ Ìgbòho ọmọ ọlọ́mọ rìnrìn àjò ayé ẹ̀ níwọ̀nba tó lè ṣe oríṣiríṣi lẹ́ ń pè ẹ̀yin náà ń ṣe titi yín àwa ti Ìgbòho àwa fún yín Ìgbòho gbogbo nǹkan tó ń ṣe kò síbi tó ti sọ̀rọ̀ yín kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé òun rí yín rí ọgbọ́n pọ̀ jágbára lọ ọgbọ́n pọ̀ fún Wàrísì Ìgbòho yẹn ọmọ tó ń pè ní Ìgbòho yẹn ó pọ̀ fún Wàrísì ọgbọ́n ti pọ̀ jù kò àbẹ́rí ibi tó ti sọ̀rọ̀ sí Gani ni kò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé Gani wà láyé nǹkan tó ń ṣe ló kọ́ rárá kọjú mọ́ àwọn ọmọ Gani ló wá polongo Ìgbòho because tí wọn ò bá sọ̀rọ̀ nípa Ìgbòho ayé àtọ̀run ti kẹ̀yìn sí wọn wọ́n ti kú wọ́n ti kẹ̀ kò sẹ́ni tó rántí yín mọ́ Ìgbòho lókù tí Gani àtàwọn bọ́ìsẹ̀ wá fi ń mí ẹ̀pẹ̀lẹ́ ìyá ẹ tún wá tẹ̀síwájú ẹni kí ló dé tí bàbá Tinubu fún láṣẹ tó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹjọ́ gbogbo ẹ̀yin ọmọ kóòtù original ajíire ilẹ̀ Yorùbá kí ló ń bàjẹ́ ńlẹ̀ Yorùbá máyẹn kidnap ṣé Ìgbòho náà ló kidnap ni ẹjọ́ kí ló dé tí Gani àtàwọn ọmọ ẹ fẹ́ parẹ́ ẹ̀kú sí Ìgbòho lọ́rùn láti February láti bí ọdún 5 tí Ìgbòho ti ń sá àsálà fẹ́mi ẹ̀ ṣe bẹ́ẹ̀ mo báyẹn kidnap lọ́yọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ mo báyẹn kidnap ní Òkè Ògùn ẹnu ara ẹ̀ ló fi ń sá wọ́n ti gba gbogbo Òkè Ògùn ṣe bẹ́ẹ̀ mo báyẹn kidnap lẹ́kìtì Ondo ẹ mọ iye ọba tó ti pa ẹjọ́ kí ló dé tí Gani àtàwọn bọ́ìsẹ̀ ìgbà tán múra tán mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn tán ní gbogbo ọmọ ogun tó pọ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé tẹ́ ẹ̀ ṣiṣẹ́ kí lẹ̀ ń dúró de gbogbo ọdún tí Ìgbòho ti ń sá káàkiri ẹ ṣe fídíò bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí àárí yín kẹsọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe sọ yìí àárí kí Gani máa ṣe fídíò káàkiri ìṣẹ́jú báyìí Gani gangan ni content creator Gani ọ̀rọ̀ ẹ bó ṣe ń sọ ó ń gbòdìlé tí ọmọ aráyé ṣèyàn orí ni àwọn ọmọ ẹ tó ń kó síta báyẹn sọ̀rọ̀ everybody náà ètì yín sí èpè náà gbé yín ṣẹ́ nínú wọn finú ṣépè fún yín bẹ́yìn náà ṣe sọ pé ẹ̀ finú ṣépè fáwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ dé Gani ní ẹni ọmọ Yorùbá tó bá ti sọ fún wọn pé kán wá lọ́jà ó náà finú ṣépè fún yín ni àwọn ọmọ Yorùbá ní má finú ṣépè fáwọn mọ́ níbi tá a bá dé wọn láwọn go béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ má jà fún wọn mọ́ máa sinmi ìwọ máa jókòó ńlé ìwọ lọ máa ṣọdún ìdun máa ṣọdún ọ̀pọ̀lọ́ máa ṣọdún alákàn ébó ti lọ ṣọdún òkúta nílùú ẹ̀sìn ìwọ máa ṣọdún kiri fi gbówó lé ààrẹ ń ṣọ̀lẹ everybody mọ̀ pé ó ń ṣọ̀lẹ gbogbo ilé tó ti ṣe tó ló sọ sẹ́yìn yẹn kò kàn wá tó bá mọ̀ pé ó ń ṣọ̀lẹ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ làwọn ọmọ Yorùbá ní ó wá dá sí tó bá ti wá rí pé o ò rí dá sí olóò máa fi kú pa ẹ́ ọ̀nà ti dá ifá fún ẹ kó má dá sí wàá tọ́kúlá gbogbo wa láti mọ̀ pé gbogbo story ló ń sọ kò sí kankan tó fẹ́ ṣe èyí ló mú kí gbogbo àwọn àgbààgbà kan kẹ̀yìn sí ẹ gbogbo bí ìwọ àtàwọn boys èdè ṣe wá ṣe fídíò left right center ṣòro pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò rí wọ́n yà gbé wọn ò gbọ́ pa wọ́n ti gàṣàkẹ́ létí lọ àwọn gómìnà gẹ́gẹ́gẹ́ wọn ò dẹ́ lóhùn débó rí ìgbà tí Ìgbòho fẹ́ wọ odò Ọ̀yọ́ park lọ ṣèbó gbọ́ Mákindé ó declare curfew nítorí Ìgbòho fẹ́ lọ protect àwọn èèyàn kọ́ má bàa sọ wípé Ìgbòho rìn ó bírèkì lọ ó ṣe gbogbo ẹ̀ ṣé gbogbo wo ò máa rí gbogbo géèmù bó ṣe ń lọ ni Mákindé gan mọ̀ wípé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá bó tó mànàbúrò là ń mọ́nítọ̀ ẹ̀ back to back dojú oorun ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti ta gbogbo ọmọ Yorùbá jí kò sẹ́nibọ̀dì torí ibi sásí mọ́ gbogbo yín tẹ̀kàn ń sunkún Ìgbòho kiri Ìgbòho kọ́ ni bandits òun kọ́ ni tẹ́rọ́rìsì ilẹ̀ Yorùbá tóbi ibì kan pé ní Ọ̀yọ́ lásán ni Ìgbòho ti ń ṣiṣẹ́ Ògùn wà bẹ́ẹ̀ Oǹdó wà bẹ́ẹ̀ Èkìtì wà bẹ́ẹ̀ Lagos wà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Kogi Kwara wà bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀ kẹ́yìn náà ṣe ti yín kárí kí ló dé tó jẹ́ pé Ìgbòho nìkan lẹ́ ń pariwo
ẹ wá ní Ìgbòho ń ba ilẹ̀ Yorùbá jẹ́, kí ló wá fa ìpè paríparí ẹ̀? Kí ló fa ìpè? Nǹkan tí ò yé yín lélẹ̀, gbogbo ìpè tẹ́ ẹ̀ ń ṣẹ́ yẹn kò síbi tó gbà ní Ìgbòho. Ọlọ́run, èpè yẹn ò wá kúrò lọ́dọ̀ yín, ẹ̀yin gan lèpè yẹn tún jà. Ibi tí ẹ̀rù Ọlọ́run ti wá bà mí gẹ́gẹ́ bí mo ṣe rí bó ṣe ṣépè yẹn, ọ̀nà ìlọ́po mẹ́ta èpè yẹn òun ló máa jà ẹ́. Òòrò ògùn ẹ̀ṣẹ̀ bó wẹ ọṣẹ kò ṣiṣẹ́, àwa ti bá ẹ fàṣẹ sí ayípadà sọ́dọ̀ títì ẹ. Bó o sí kẹ́rẹ́ kò ṣe kankan, bó o gbàdúrà àdúrà àdẹ̀gún àdẹ̀pè. Torí ọmọkùnrin yẹn ò ṣiṣẹ́ ìpè tó fi ránṣẹ́ sí, torí ẹ̀ la ṣe sọ ìpè yẹn di ìlọ́po mẹ́ta sí inú ayé ìwọ bọ̀bọ̀ yẹn. Tó bá ti wá ní problem, má yiri ẹ̀ wo, má sàkiri pé èèyàn kan má lọ kan téèyàn kan bá lọ ń bá ẹ tó lọ ń dífá tán ní kó lọ máa gbẹ́bọ, irọ́ ni o. Èpè tó fẹ́ nára iṣẹ́ ló jà ẹ o, kò dẹ̀ ní pẹ́ tó fi máa bẹ̀rẹ̀ sí ní jà. Ọlọ́run, o lè sọ pé irọ́ ni mo pa, ohun tí mo mọ̀ ni mo sọ. Ohun tí mo mọ̀ òun ni mo sọ. Ìgbòho dá wàhálà sílẹ̀, àwa ọmọ Yorùbá ò ló ní wá lára. Jọ̀ọ́ Dèjì Adéyanjú, lọ́ọ̀yà Ṣòwòrẹ́, ṣé ìgbà tó tí Ṣòwòrẹ́ ti gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì sì tó lọ rọ́dọ́ nínú Kuje prison? Èwo tún ni àbúrò wá fi kanra mọ́gbò oníwọ̀ náà tó ní clown ni? Ẹ á jẹ́ pé clown náà ní Ṣòwòrẹ́. Àṣírí Ṣòwòrẹ́ ti tú, gbogbo yín pátápátá ọ́bì. Àwọn ọkọ yàtọ̀ sọ́mọ àlè, àṣírí Ṣòwòrẹ́ ti tú àti gbọ́. Ó ṣiṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì ni ó ń gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì, ṣe bí wọ́n ni lọ́ọ̀yà ẹ̀. Ẹbí lè tó lọ ṣe inú Kuje prison ó lọ ródán ni, ṣé kò tí ó ti cash out kó tó lọ bẹ̀? Ẹ kó sì lọ, ẹ wá ń fẹ́ káwa mídíà máa pariwo, ibi tó máa jẹrà sí nìyẹn, òun ló máa yẹ. Orúkọ tèmi ò yí padà, Ìyédára Kowé. Ko akéde Oòduà àwọn ó ní mò ń jẹ́. Ṣé o ní interest láti dá sí ọ̀rọ̀ Ìgbòho? Ṣé o jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò kí ń bẹ̀rù, tí ọ̀rọ̀ dá lẹ́nu ẹ̀, tó gbọ́ àlàyé lọ́kùnrin àbí lóbìnrin? Kò mọ́jọ́ orí dání o. Bẹ́ẹ̀ ni, kò sí wàhálà, pè mí, kò jẹ́ kí n háàdì ẹ̀ síbi tó yẹ kí n háàdì ẹ̀ sí. Ìrù Ẹkún Media ọwọ́ dára ló wà. Bẹ́ẹ̀ ni, àwa la máa ṣe, nígbà kan bá ṣe jẹ́ fún Ìgbòho, torí ẹ̀mí ló fi ń ṣiṣẹ́ yẹn. Gbúdọ̀ pamọ́ wa lọ́wọ́, bẹ́ẹ̀ ni iṣẹ́ ò gbúdọ̀ bàjẹ́. Ìdí tá a ṣe ní láti mọ́nítọ̀ Ìrù Ẹkún nìyẹn. Ìrù Ẹkún Media kò gbógun ti anybody. Any media tó ń ṣiṣẹ́ máa ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́, ṣùgbọ́n nǹkan tí Ìgbòho ṣe má parọ́ ẹ̀ débi tí àwọn ọmọ àlè kan tá fi sọ wípé ṣẹtiri wọn tó ti parọ́ àbí nǹkan kan. Àwọn nǹkan tá a fẹ́ nìyẹn. Yorùbá Nation kọ́ lélẹ̀, private security group ẹ̀ lélẹ̀. Anybody tó bá lóun fẹ́ bàjẹ́ yàtọ̀ fún àwọn ọmọ Gani, torí Ọlọ́run ti gbéṣẹ́ fún àwọn ọmọ Gani, àwọn náà ní láti máa ṣiṣẹ́ polongo Ìrù Ẹkún. Adéyìn òrìbọn yẹn tó múra síṣẹ́ ni, àwọn náà polongo Ìrù Ẹkún náà. Àwa kàn máa ṣiṣẹ́ tó yẹ ká ṣe lọ ni. Ẹ continue, ẹ máa polongo, àwa ò mind o. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ò yí padà, Ìyédára Kowé, akéde Oòduà wọn. Má gbàgbé láti bá mi like, má gbàgbé láti bá mi share. Bye for now.